ẹ̀yin èèyàn lé èyí mà jẹ́ kàyéfì fún mi nígbà tí mo gbọ́ nǹkan tó ń lọ lórí social media nípa Actor Bolanle Ninalowo. Èyí jẹ́ kàyéfì fún mi pé wọ́n ti fi òpin sí márèèjì wọn pẹ̀lú ìyàwó wọn. Èyí ò dáa o. Àwa mọ̀ bóyá nǹkan tó wá ń sọ bóyá òótọ́ ni àbí irọ́. Wọ́n ní pé actor wa Bolanle Ninalowo wọ́n náà cheat on the wife. Ṣé nítorí pé wọ́n cheat on the wife ni wọ́n fi òpin sí ìyàwó wọn ni àbí nítorí nǹkan míì? Because ó ń jẹ́ ìyàlẹ́nu fún mi pé bá a ṣe mọ̀ ní Nàìjíríà 50% àwọn ọkùnrin tó wà ní Nàìjíríà náà ń cheat on the wife. Àbí ẹ̀yin obìnrin àbí irọ́ ni mò ń pa ni? Ṣé nítorí pé Actor Bolanle Ninalowo cheat on the wife ni ìyàwó fi lóun ò ṣe mọ́ ni? Àbí nǹkan míì tí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwa ò mọ̀? Èmi dẹ̀ wá like relationship wọn o, torí gbogbo bó ṣe máa ń post lórí social media tó máa ń ṣe love in Tokyo. Mo dẹ̀ wá like relationship wọn o. Ṣùgbọ́n ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká máa ní sùúrù ńgbà míì. Kò ń ṣe gbogbo nǹkan náà lèèyàn fi máa bọ́kùnrin jà. Ẹ̀yin náà ẹ wò ó, bí actor wa Bolanle ṣe handsome tó, bí wọn ọ̀pọ̀ obìnrin á pè wọ́n. Ẹ̀yin náà ẹ wò ó pé ẹ̀yin náà ẹ mọ bí Nàìjíríà ṣe ń lọ. Àwọn obìnrin kan wà Nàìjíríà tó yẹ pé ọkọ náà máa lé kiri. Obìnrin tó dẹ̀ fẹ́ tó handsome báyìí ó ní láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Bí actor gun ò pé àwọn obìnrin yìí máa tẹ̀lé actor kiri. Ẹ mọ báwọn ará Nàìjíríà ṣe ń ṣe, ẹ mọ báwọn obìnrin Nàìjíríà ṣe ń ṣe pé even gan kí ọkùnrin yẹn má fún wọn lówó gan, wọn kí kan máa fẹ̀yìn wọn gbolẹ̀ fọkùnrin yẹn. Èyí má tó lágbára o. Ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá jẹ́ actor àbí tẹ́ ẹ bá handsome, èmi ò advice yín pé kẹ́ ẹ máa cheat on ìyàwó yín o. Mi ì advice yín kẹ́ ẹ máa cheat on ìyàwó yín. In fact, bí mo ṣe gbọ́ gist yẹn gan, wọ́n ní pé cheat on the wife pé to her face. Téèyàn bá tiẹ̀ máa cheat on the wife, do you have to cheat on the wife to her face? You can do it secretly. Ìyàwó ò ní láti mọ̀. Ẹ mọ̀ bí ìgbà téèyàn ò ní respect fún obìnrin yẹn ló ṣe rí. Ṣùgbọ́n nǹkan tẹ́mi tiẹ̀ wá torchlight sí ni pé èèyàn gbọ́dọ̀ máa ní sùúrù o. Ìtorí ẹ máa rí àwọn obìnrin mi, wọn ò ní fẹ́ tó handsome because wọ́n láwọn ò lè para wọn. Wọn ò dẹ̀ ní fẹ́ tó yẹ pé ó jẹ́ actor tó yẹ pé lórúkọ ó lókìkí, wọ́n láwọn wá lè jẹ́ kọkùnrin kan wá kó hypertension bá wọn. Nítorí pé kí ni? He will beget an woman's man. Bóbìnrin ò lé wọn, oríṣiríṣi ló máa lé wọn. Oh God, this is a very sad news, honestly. Torí tí n bá ti rí wọn báyìí lórí social media, inú mi máa ń dùn sáwọn méjèèjì ni. In fact, mo máa ń pray fún wọn separately. Ṣùgbọ́n Ọlọ́run á ṣètò dà. I don't even want them to be separated, honestly. Mi ì fẹ́ kán wà separate. Mi ò kí ń like kí àwọn èèyàn tó bá ti ní ọmọ, mi kì í like kán máa divorce, honestly. Ó máa ń difficult fún mi nítorí pé kò ní affect àwọn òbí, àwọn ọmọ ló máa affect. Ẹ dẹ̀ wo àwọn ọmọ wọn, teenager age ni wọ́n wà. Age táwọn ọmọ yẹn wà is very very delicate. Time táwọn ọmọ tí wọ́n tó jẹ́ pé wọ́n máa ń try láti grow to be on themselves ni age àwọn ọmọ yẹn. Ilé ayé yìí gan bo ló wá ń dojú kọ. Ẹ tiẹ̀ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ yín yan. Divorce ti pọ̀ jù. Everywhere ni divorce. Everywhere in the world, divorce. Single mom, wọ́n wá sùn. Even gan separate kìíní, wọ́n wá sùn. Ẹ máa rá àwọn ọkùnrin náà, wọ́n tiẹ̀ wá fẹ́ marry mọ́. Àwọn obìnrin gan wọ́n prefer single mom. Irú ayé wo ni gan náà? Bíbélì dẹ̀ sọ, ó ní kì í ṣe nǹkan tó dáa kí obìnrin dá wà. Èmi ẹ wò nǹkan tèmi kan tiẹ̀ fẹ́ sọ ni pé ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká máa ní sùúrù. Àdúrà la máa fi ran àwọn ọkọ wa lọ́wọ́. A lot of àwọn ọkùnrin yìí ojú wọn ò gbébì kan, wọ́n ti like obìnrin jù.
ọkùnrin mi báyìí tẹ́ bá ka iye girlfriend tó ní wọn ò ṣe é kà wọn ò dẹ̀ tiẹ̀ wá kíá nípa HIV ẹlòmíì ọkùnrin mi á máa bẹ́lu obìnrin lórí ni without no condom kí ló dé ẹ̀yin obìnrin ẹ máa fàdúrà ran ọkọ yín lọ́wọ́ ni o ọ̀rọ̀ ìjà kọ́ lèyí ọ̀rọ̀ àdúrà ni o ẹ jẹ́ ká máa gbàdúrà fáwọn ọkọ wa kọ́ má lọ lu lìkúdí àwọn obìnrin torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nǹkan tó ń ṣe sára kì í ṣe kékeré ọlọ́run elédùmarè a máa ràn wá lọ́wọ́ o ẹ jẹ́ ká fi ti àwọn couples ẹ jẹ́ ká fi kọ́gbọ́n o ẹ jẹ́ ká fi kọ́gbọ́n o ẹ jẹ́ ká máa gbàdúrà o mi ò support kéèyàn máa divorce o ṣùgbọ́n tó bá jẹ́ pé abuse ó wà involve torí bí mo ṣe wà mi tiẹ̀ gbàdúrà kí ọkùnrin máa lu obìnrin tó bá jẹ́ abuse wà involve both of them can go separate way but tí ò bá ní abuse nínú nǹkan téèyàn lè yanjú ni ṣé divorce wá jẹ́ bí nǹkan tó dáa ni àwọn ọmọ ló máa affect kì í ṣàwọn òbí ọlọ́run elédùmarè a máa gbàdúrà gbogbo wa o èmi ọmọ yín Máṣọ́lá ni o mo ní kí n wá torchlight sí ọ̀rọ̀ tí mo gbọ́ lórí social media ni o ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o ẹ̀yin òbí tẹ́ wà ńlé ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ìjà ó wà láàrin ẹ̀yin àti ọkùnrin ìyẹn baálé àti ìyáálé ẹ settle amicably divorce kọ́ ló máa solve problem nítorí tẹ́ bá divorce nísìn àwọn ọmọ wọn á wà lọ́dọ̀ ìyá fọ́sẹ̀ kan ọmọ ẹ̀ tún máa lọ á tún wà lọ́dọ̀ ọkọ fọ́sẹ̀ kan àwọn ọmọ yẹn wọ́n á máa ní different mentality ọ̀tọ̀ ní nǹkan tí ìyá máa sọ fún wọn ọ̀tọ̀ ní nǹkan tí bàbá máa sọ fún wọn àwọn ọmọ gan á máa tún wá play on intelligence of the parent nítorí pé wọ́n mọ̀ pé ẹ̀wà tuntun ṣùgbọ́n tí ìjà bá wà torí mo mọ̀ pé kò sí marriage tó perfect ẹ jẹ́ ká solve ẹ jẹ́ ká gbọ́ra wáyé ẹ jẹ́ ká solve kì í ṣe gbogbo nǹkan náà lèèyàn máa fi máa divorce kí ló wà nù divorce ìbànújẹ́ ayé ni kẹ́yìn tí divorce bá ṣẹlẹ̀ torí pé àwọn ọmọ ló máa affect eventually ẹ jẹ́ ká ro tàwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí tẹ́ ń gbọ́ mi táwọn ọmọ ní kẹ́ jẹ́ ká máa rò tọkùnrin bá ṣẹ̀ wá tó bá bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká forí jì wọ́n ẹ mọ̀ pé àwa obìnrin náà nìyá wọn ọlọ́run á máa kọ́ wa mọ̀ ṣe o ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà gbogbo wa ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ní agbára ọlọ́run òkè òkè lọ́wọ́ yín á máa lọ́wọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín ni o please share this video like and subscribe God bless you all.